Sallu ala nabiyil karim. Mi ìfẹ́ kan fẹ́ kọrin ilé ní náà tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ni mo fẹ́ sọ. Ọ̀rọ̀ yẹn náà mi tún rò pé màá tún sọ mọ́ báyìí. Pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní fi kulli maqulu maqama wá fi kulli maqama. So àwọn ààyè kankan ó ti lọ́rọ̀ tó yẹ ká sọ ńbẹ̀. Ọ̀rọ̀ dẹ̀ níbi tí wọ́n ti máa ń sọ. So ó yẹ kí n sọ lé ní but ọ̀rọ̀ tó yẹ kéèyàn sọ sí ayé ni. Tó pé tí program tó bá kẹnu ju báyìí lọ tí kì bá ṣe pé indoor program tí ó ń ṣe. So ló yẹ kí èèyàn ti sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni. Mo ní ọmọọṣẹ́ tó pọ̀ gan tí wọ́n pọ̀ gan. Torí pé first graduation tá a kọ́kọ́ ṣe tí Zainab wà ń bẹ̀ 12 ni wọ́n. So a ti ṣe mí. Ṣùgbọ́n bí wọ́n ṣe tó yẹn náà wọ́n ṣe pọ̀ tó. Zainab láwọn quality 5 kan. Kó má dàbí pé mo fojú kéré tá a bá ti ní jókòó kéré ṣe ló máa ń dàbí pé àwọn èèyàn tó wà nínú ẹ̀ la sọ pé ó kéré yẹn. Ìdí nìyẹn tí màá fi sọ 2 nínú quality 5 tí mo ló ní. Téèyàn bá dẹ̀ ti ní lọ́dọ̀ ọ̀gá ẹ̀ wọ́n ní àwọn nǹkan 3 kan òun ló sọnù láàrin ọ̀gá àtọmọṣẹ́, òun ló sọnù láàrin òbí sọmọ. Alákọ̀ọ́kọ́ ni alkhidmatu, pé mo fẹ́ ṣe bọ̀ yìí sin ọ̀gá mi. Tó bá ti sọnù láàrin nínú ẹ̀kọ́, tó bá ti sọnù láàrin ọ̀gá sọmọṣẹ́, ọmọṣẹ́ yìí ò lè ní lárí. Inú ọmọ tó sáfù mi láyé ni Zainab wà. Débi pé ó ti dé àwọn àyè kan èmi ò rí àyè torí àwọn ọ̀gá tó kọ́ wa náà ò rí pé àwa jẹ́ nǹkan kan táwa fi kú ń bẹ̀. So mo dẹ̀ ti ń tó bá yẹ pé bẹ́ẹ̀ mi ṣe gbà ni mo fún ọmọọṣẹ́ ni wọn ò ní dúró. Ọ̀gá mi burú gan. Vice Salam kọ́lọ́n kó bá mi ṣe àlékún àlàáfíà fún wọn tí wọ́n kọ́ mi ní tí mò ń jẹ lónìí. So ọ̀gá mi ló máa ń ní àwọn believe in talent. Engineer. Kíni kan wá mọ̀ ọ́rọ̀. Wọ́n làwọn gba talent gbọ́. Àwọn gba talent gbọ́. Wọ́n ò dẹ̀ nígbàgbọ́ nínú inspiration. Wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú inspiration. President gbọ́ wọlé. Ọ̀yá Yusufu fún máa ń sọ. Owó tí ìrìn nílò tó ń fẹ́. Ọ̀gá mi aláwọn onígbàgbọ́ nínú inspiration. Àwọn bá ní ọ̀gá àwọn ọláwọ̀ onígbàgbọ́ nínú ẹ̀. Ọ̀gá mi sẹ́. Ọ̀gá àwọn bàbá. Aláwọn onígbàgbọ́ nínú inspiration. Wọ́n láwọn ò nígbàgbọ́ nínú inspiration. Àwọn ò dẹ̀ gba talent gbọ́. Wọ́n ní gbìyànjú nìkan làwọn. Wọ́n ní gbìyànjú nìkan làwọn gbàgbọ́. So la ṣe nígbàgbọ́ wípé wọ́n máa ń kọ́ṣẹ́ orin. La ṣe nígbàgbọ́ wípé wọ́n máa ń kọ́ṣẹ́ orin. Ó nídìí táwọn ò ṣe nígbàgbọ́ nínú talent. Ó nídìí táwọn ò ṣe nígbàgbọ́ nínú talent. Ó lẹ́yìn tó bá ní talent. Talent. Wọ́n á ní ó máa ń rí ó máa ní ẹ máa wá inspiration sọ́dọ̀ ẹ̀. Ó máa wá inspiration lọ́dọ̀. Ó ní inspiration tẹ̀lé yìí. Ó ní tí ẹ̀ṣẹ̀ bá ti. Ẹ sọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀. Ọ̀gá yín láwọn ìgbà. Wọ́n láwọn ò gba talent gbọ́. Àwọn ò gba inspiration gbọ́. Wọ́n nítorí pé méjèèjì yẹn náà ẹ tó bá ní talent á máa wà inspired. So inspiration dẹ̀ ni tẹ́ṣẹ̀ bá ti ń pọ̀ ó máa ń kúrò lára. Torí pé wá ẹ̀mí mímọ́ ni ẹ̀mí kan ni. Mo rántí pé tèmi ti rí inspiration nígbà tí mo wà ní institution ní tí mo wà ní university. Àtìgbà tá a ti kódà nígbà tó máa ń di bí 300 level 400 level tí àwọn obìnrin ò ti jẹ́ kó ló wà ló gbádùn mọ́ mi ti kò sí inspiration mọ́. So mo nígbàgbọ́ nínú pé tẹ́ṣẹ̀ bá ń pọ̀ ò ní rí inspiration mọ́ torí pé ẹ̀mí mímọ́ ni. So tó bá wá rí mọ́ kọ́. So ìgbìyànjú ló máa kù. Ọpọlọ ni wọ́n fi kọ́ wa. Ní kí ló ń jẹ́ inspiration? Tó bá ní star tán
tán bá bò ẹ́ pẹ̀lú nǹkan kí nǹkan ìwọ kọ́ ló máa ṣe second record lọ tó bá jẹ́ pé the inspiration ló jókòó sí bẹ́ẹ̀ ó ní ọpọlọ sórí ọpọlọ yẹn ló bèèzì wá sí tí wọ́n fi kọ́ wa. wọ́n gbé bọ̀ kó lè má wá o. inspiration. So tó fi jẹ́ pé èyí tí wọ́n fi kọ́ wa wọ́n ní orin spirit ńlá kan ni tó bá ti dààmú ẹ̀ yóò wá di tiẹ̀ tó bá ti wá di tiẹ̀ kò sára tó lè fi orin rọ mọ́. kídímọ̀ àná tí mo ṣe nígbà tá à ń kó ní ọ̀dọ̀ Abba Isaac mo fi kọrin nígbà tá à ń kó lọ́dọ̀ wọn àwa náà pọ̀ àtọ́bí mọ́kànlá wọ́n wá ní nínú gbogbo ẹ̀yìn tí mo kọ́ wọ́n ní Saoty ó dijọ́ tó bá lò kọrin mọ́ kọ́lọ̀ tó yí mọ́ ṣàánú wọ́n sọ nọ́mbà tí màá wà ìgbà tí nọ́mbà yìí ò tí bá lọ sọ́dọ̀ wọn wá ní nọ́mbà báyìí ló wà kì í ṣe ibi tí mò ń sọ lọ ṣì dé àbá tún lọ kí wọn bóyá náwó sí wọn a ṣe handla nọ́mbà báyìí ló ṣì wà o ò tí ì dé nọ́mbà báyìí àtúntò bíi ọdún 4 sẹ́yìn nọ́mbà tí mo fẹ́ ló wáyé olóma wá wà nbẹ òdìjọ́ tó bá fún rẹ̀ sọ pé ò kọrin mọ́ tó bá wá jẹ́ pé kídímọ̀ kéèyàn sèyàn nọ́mbà tó ga mi ni mo máa wà yẹn èmi náà ti wá fi sọ́kàn fún mi pẹ̀lú ìgbọ́lọ̀ wà á débẹ̀ lójú ẹ̀mí mi màmá wa sọ pé ṣó ti rí pé nọ́mbà yẹn ló wáyé ìwà ló kù tí màmá bẹ lọ́wọ́ fún ẹ because ìwà lèèyàn fi máa ń gbé nǹkan yẹn ọgbọ́n tí èèyàn fi ń kọ́lé tó ìdá fi dé bẹ́ẹ̀. kídímọ̀ làkọ́kọ́ gbogbo àwọn ọmọ mi náà lọ máa ń ṣe ìdúró torí èmi burú díẹ̀ kò sí bóyá fẹ́ ṣe nínú kó gbà àbí kó lọ. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú gbogbo ọmọ tí mo kọ́ ṣẹ́ lájí Zainab ló bẹ̀rù mi ìbẹ̀rù yẹn pọ̀ dé ní téèyàn kan bá sọ fún Zainab pé máa fẹjọ́ ẹ̀sà lájí nísìnyí Zainab sì máa sọ pé ó máa gbọ̀n nǹkan tí kì í ṣe pé kò bẹ̀rù àwọn òbí ẹ̀ ṣùgbọ́n òun tán lè ṣe fún èmi tún ṣe lè ṣe mo ti gbà lójú ẹ̀ pa kànáà bó ṣe tó ìkíni ó ti ń jẹ́ àwòkọ arẹwà ẹ̀ ó ti ń ṣe kí ní dára ó jẹ́ pé àmì kan wà lórí tèmi bí ọ̀gá mi ló ju máìkì fún mi tá a tètè gbé orin ó dẹ̀ méjì ẹlẹ́sẹ̀ kó tí ẹ̀ mú ọ̀kí ẹ̀ sì tún tó bẹ́ẹ̀ kí wọ́n gbé áńkì tí wọ́n fi ń nojú náà mú fún mi pé kí n fi kọ́fà ẹ̀jẹ̀ yẹn tún wọ́n gbé nínú àdé ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ sójọ́ tó máa gba létí mi ìrísí nǹkan ìjọ tí ó jẹ́ 40 mi ìrísí nǹkan ṣẹ́gbó ọ̀rọ̀ tó yẹ kí á sọ níbi láti pẹ̀lú báyìí rẹ̀ ṣùgbọ́n mo ṣe jẹ́ ń sọ méjì ń bẹ̀ èyí tó àwọn tó dẹ̀ tún kéré jù bó ṣe láti ìsàlẹ̀ mo ti mú ẹni tó lọ ṣèròyìn ìgbájú yẹn fún wọn wọn ò dẹ̀rù pé mọ́mí ò lè gbà wọn lójúmọ́ báyìí táwọn òbí ẹ̀ náà bá fẹjọ́ ẹ̀sùn mi ó gbọ́dọ̀ ẹ̀rú máa bà torí mi ò mọ̀ pé mi ìgbádùn mi ìdẹ̀ nífẹ̀ẹ́ gbẹ́jọ́ wọn ní ìṣàrẹ̀ inú rẹ̀ nífẹ̀ẹ́ gbẹ́jọ́ wọn èèyàn nífẹ̀ẹ́ jọ́ wọn mi sùn mi láyé nítorí pé nǹkan tí mo kọ́kọ́ ní mo dẹ̀ máa ń sọ fún ẹ má jẹ́ kí téèyàn bá ilé fẹjọ́ sùn gbé ẹ ṣàkọ ó ṣàkọ ó kí ẹni tó yẹ kó kí àbí àwọn tó rò pé jùlọ náà ló wá ń rò pé ẹ ti jù wọ́n tán tàti rí àwọn tí wọ́n ju àwa lọ lánàá tàdé tíjọ́ tó ti sọ pé ọlọ́run ní bọ́lá jẹ́mi ẹ lọ kí ló ṣọ́ láti wọn lánàá ní tí ẹ kéèyàn máa bẹ̀rù ni tí bẹ̀rù ẹ bá wà lára ẹni tí ó bá ní òkìkí kò ní ṣe nǹkan yẹn lò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ò ní kú wọ́n á dẹ̀ ní ìwọ̀kọ́ ìjọba mọ bí mo ṣe ń wọ àmì àdúrà yẹn ẹgbẹ́ sílẹ̀ rẹ̀ máa ń bà mí lẹ́rù gan òun ló fi máa ń fà á tára òkè fi máa ń kan mí
jẹ́ káwọn náà ó ṣe tiwọn. ẹ fi wọ́n lẹ̀. ẹ fi wọ́n lẹ̀. ẹ jẹ́ kó ṣe tiwọn. ẹ pè wọ́n. mi nígbàgbọ́ pé ẹnìkan kiri. ìṣàṣà mi. mo lè fi ká náwó mo fi kọ́ wọn. ọ̀nà kò iná 200 láta kò sí 100 naira. bóyá ọmọ mi kọ́ bóyá kò ní èyí tí ò bá nílé. bóyá jíṣe bí ọmọ ni kò ń ṣọmọ yín. èyí tí ò tí ì ní. torí mi máa ń wú gan bóyá torí iṣẹ́ tí mo ń ṣe yìí èmi náà ń kọrin fún mi orí wọn ń wú bọ́n ṣe ń response sí mi yẹn ó máa ń ṣe mí bákan. ẹ̀sìn kẹ́ tí bá rí rẹ́ni tó tí bá rí bí tó ti yẹ kí n náwó téèyàn wá ń mi níyà kó lọ́bẹ̀ mi ní lọ láti mọ̀ pé àpò mi yóò sọ nǹkan tó dáa ibi tó ti yẹ kí ní mo fún yín ní 200,000 kí wá ní mo fún yín ní 50 naira mi ní lọ ilé màá wà nínú nǹkan márùn tí mo sọ méjì ni mo sọ yìí. àwọn ọmọjọ wa. mo ní kédìmọ́ ó pẹ̀lú bó ṣe tó yìí tí Zainab àwọn rẹ́kọ̀dù mi tẹ bá ṣàkíyèsí ẹ òun ló máa ń gbé. tó o sì dóhùn rẹ̀ mọ́. tó bá dóhùn ẹ̀ mọ́ dáadáa. nígbà tí mo wá tí n bá ó máa gbéra láti Ìlọrin mo máa fún ní time tó gbọ́dọ̀ dé studio tí wọn ò bìdá tó bá lé 1 minute màá ní kò ní gbìyànjú yẹn mọ́. lẹ́yìn sì fi lè mọ́ tutù ìdébẹ̀. ẹ̀mí ó ti dé bèbè yẹn fi ṣe ṣeré báwọn. bàbá o. òun náà mọ̀ máa bá mi mẹ́. torí pé gbogbo rẹ́kọ̀ ẹ̀mọ̀ pé producer ni mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ mi wọ̀n ní ìṣe ìtẹ́fẹ́ ṣe lẹ́yìn mi èmi ni máa direct nǹkan mi gbogbo rẹ́kọ̀dù mi dùn ní. yìí ṣe nǹkan mi first record mi bẹ́ẹ̀ ni mo lù ú sí mo pẹ̀ bẹ́ẹ̀ rẹ́kọ̀dù mo kọ̀ ṣe. èyí ṣe pé wọ́n gbẹ́lù náà ń wí wọ́n yọ̀ lù. so títí tó bá wá yìnyín ní òpin Ìlọrin ìgbà tó yá kí ni wá òpin tí nǹkan bá lọ ṣe ọmọ yìí lọ́nà mo wá ń là aláṣẹ rẹ́kọ̀dù mi 3 lọ́dún mo lè ní kó wá gbé kan bẹ̀ bí ìsìn máa bínú mo sì bí mo sì lè pàdé Zainab lónìí gbogbo kíbi mo ìfẹ́ mọ bó ṣe bí òde yẹn ṣe lè tó Zainab mọ̀ amúmọ̀ ìkì mo fẹ́ gbére nìyẹn. àwọn àgbàlagbà ní ìwà yẹn ń da. ṣéjúmọ́ ni mò ń sọ yẹn wà ní ìlú rẹ̀ ó ti ní àwọn tó ó láwọn tó lè gbé ni tó máa ní ya gọ́mẹ̀ntì tó náà máa pàṣẹ fún wọn tó ló ti dọ̀gá àmọ́ fúnra ẹ̀ ló máa ní ó bọ́ bẹ́ẹ̀ gbá máìkì méjì yẹn gbogbo márùn ni ìjọ tó dé bá kẹ́kọ̀ọ́ tí èmi mọ̀ gbọ́. ọ̀rọ̀ ẹ̀ ṣì máa ó yìí máa jù báyìí lọ nígbà kan mo tó gbọ́n gbà àbí tó rà jọra ló jẹ́ kí n máa kanra mọ́mọ́ yìí ni tó wọ́n ní téèyàn méjì bá ti jọra wọn ní láìkí ara wọn. kí ló ń kọ́ mi lára pẹ̀lú ọmọ ẹ̀ àṣé bí Ọlọ́run bí mo ṣe fẹ́ kọ́lọ́run ṣe ló máa ń fà bẹ́ẹ̀ bá fẹjọ́ ẹ̀sùn náà tẹ̀lé mọ́ kálájú ò ní gbọ́ Zainab mọ́ máa gbọ́ àánú ẹ̀ àtúnṣe mí tó bá wà wájú mi tó máa ń gbà màá kàn pé ọmọ tí yàn bá fẹ́ kó màá kàn ń là ọ̀ṣẹ́ kí ayókù díẹ̀ kí ó máa tọ̀ sára èmi tí máa máa múra gbà ẹni ìṣòwò náà ti ṣe kí ọbí òwò báyìí. Alhamdulillah. Tábà ti ẹnu méjì yẹn. Ó tó wù. Bẹ́ẹ̀ sì ni kẹ̀ mo mú sálẹ̀ ni tó túmọ̀ sí pọ́nà ẹ̀ ṣì jì. Afẹ́fẹ́ sọ́tàn. Ọ̀nà ẹ̀ ṣì jì. Ascending order lọ́nà. Ó yẹ kọ́rọ̀ ẹ̀ kí kọ́rọ̀ káwàdà máa gbọ́ kó jù báyìí. Ìjọ tí n bá fẹ́ sọ márùn-ún máa tún bẹ̀rẹ̀ ní ìtumọ̀. Allah. Pẹ̀lú gbọ́lọ́mù Zainab mo ti débi gangan. Ntí mò ń bẹ lọ́wọ́ ẹ̀ mo rí díẹ̀ bí pépà ń gbà mí ẹnìkan ti wọ àwọn kan tiẹ̀ ti dídì gbé pé mo máa ń fi àfọ̀ṣẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ táǹgọ̀ tí zúgọ̀ rí ní sọ lẹ́ǹkan pé níjọ́ program wa ṣé mo máa ń dààmú ṣé mo máa ń pè é bí mo ní bàtà ṣé mo ń pè é àti bá láyẹyẹ máa bọ̀ kò sẹ́ni tí mo ń pè pé yàtọ̀ sí pé bẹ́ẹ̀ tí fáǹsì kan bá fún mi ló bóyá nítorí mo fẹ́ kó kì mí èló ló fẹ́ gbà iṣẹ́ mi nìyẹn. Owó iṣẹ́ nù mọ̀. Àmọ́ tó àbí ìbò sanwó skul ẹ dákun. Bó ti kú ta fẹ́ bí yàyàwó ṣe kú ta fẹ́ ṣe níjọ ṣé wà ẹ fún mi máa lù. Màbúbà yóò ṣe wà nímọ̀. Àmọ́ tó bá dijọ́ ẹ̀yẹ tí gbogbo wọn bá dé àwọn àǹfààní mi máa dẹ̀ máa gbà fún.
àfáàmì ló máa gbá fún bẹ́ẹ̀ fún mi 100,000 yóò sì wá ìyàwó máa ń fi nǹkan bá àwọn fáǹsì ẹ̀ sọ̀rọ̀. so a ṣe lọ́ọ̀ṣì òdìrí ẹ̀sán bóyá àfa ìwà ń bẹ̀ wájú kò mú àwa gbalẹ̀ lọ́wọ́ èèyàn agbámọ́tò fún lọ́wọ́ èèyàn mo ti rò pé bóyá ṣeréṣeré aláìṣeréṣeré kọfà kódà ènìyàn ti promise mi nílẹ̀ bó ṣe torí ní tèmi ni mo fẹ́ filẹ̀ yẹn ṣe pé éèkà mo fẹ́ ó ti kọ́kọ́ lọ yọ ti ọmọ yẹn ó tún wá ṣe ó níbi tóun yọ fún yẹn ó ní kó tà òun á tún kún lọ́wọ́ òun á lọ fi ra ibìkan fún instantly wọ́n dẹ̀ ṣe nǹkan yẹn wọ́n dẹ̀ bá ta wọ́n dẹ̀ tún lọ ra ibi tó tún bọ́ sí gbangba tó ju ibi tẹ̀ nìyẹn fún kò sí bí ẹni tó bá ti ṣe fídímọ́ ní tí mo ṣe fẹ́ ní tí mo fẹ́ mo máa jòkó báyìí tíyẹn máa ti máa tán máa ní èmi fi mọ́tò mo fi lọ́ọ̀ṣì ẹ̀ fún gbogbo ẹ̀ ni lọ́lọ́run ti ṣe fún mi. gbogbo ẹ̀ yányán mo ti gba mọ́tò ó ti sùn ẹ̀ wá ń tà wọ́n bá ti fún mi máa tà wọ́n bá ti fún mi máa tà ẹnìkan fẹ́ fún mi ní mọ́tò kan mo ní ṣe ilé tí mo ń ṣe ilé kejì la fẹ́ ṣe ní on the 20 May 20 la fẹ́ ṣe ẹ má dẹ̀ fún mi mọ́tò mọ́ tó bá fún mi máa ta ni o because ẹ má ò ní rí ìdí mi ó dẹ̀ lè dùn ẹ́ lánàá mo máa jòkó báyìí tó máa wá mọ́tò tó gbé wá ní last month kọ́ ni àní bẹ́ẹ̀ ni kódà mo tún ṣàkíyèsí ìgbà tó wá last yẹn náà ló ṣe ìyẹn náà ló fi gbé wá wọ́n á gbé mọ́tò fún ẹ báyìí pé Zainab kì mí wà á bíìlì àwọn èèyàn ìbá Zainab mo fẹ́ kó kì mí sì ní yẹ bílẹ̀ kí ló fẹ́ gbà àní wọ́n máa ń sọ pé mò ń fún nǹkan sẹ́nu kódà táwọn colleagues wa tí n bá gba ṣóò tí n bá gbé fẹ́ lómi ìpè yìí rárá owó ṣóò mélòó ló mo fún àwọn èèyàn. ọ̀nà mélòó lè rán wa. iṣẹ́ kan náà ni òun dáràn. bóyá tó o bá kó o bẹ tó o tún lọ lọ́dọ̀ àpọ́lé. ṣé mo fi nǹkan sẹ́nu ẹ̀rù mi fi nǹkan sẹ́nu ọ̀gá mi ti sọ pé bí ó ṣe rí fún mi nìyẹn. èmi náà ń fẹ́ nu àwòrán wí fún yín. gbogbo orí tọ́lọ̀ ṣe fún mi ní ìdíṣẹ́ ọlọ́run ṣe fún mi. àmì irú torí ọlọ́run. ọmọ agbóhùn fún ẹgbẹ́ ìgbà náà kì í wọ́n á tún fowó tẹ̀ wọ́n á tún fowó tẹ̀ wọ́n á ní kí ló fẹ́ gbà kì í wọ́n náà máa charge yẹn ẹ fún mi 5 million bẹ́ẹ̀. master prayer sọ pé mo ń ṣàdúrà fún mi ọlọ́run tó ti ṣe mí. kì mí ẹ kì mí. pẹ̀lú ìgbọ́ ọlọ́run gbogbo tí mo ń rí ọlọ́run bàbá mi ṣe fún mi ilé ẹ̀ ò ní lóǹkà nídìí iṣẹ́ orin náà ilé ẹ̀ ò ní lóǹkà nídìí iṣẹ́ orin náà inú ilé mi ni mo wà yìí tí bá sọ̀rọ̀ mo fi ń ṣàdúrà fún mi mo ti pẹ̀lẹ́ ní tó ilé 1 2 3 4. Inshallah. Alhamdulillah. Alhamdulillah. Pẹ̀lú ògo Ọlọ́run Zainab gbogbo ohun tọ́lọ́run ṣe fún mi Ọlọ́run á fi tiẹ̀ dọ́gbẹ̀. ṣé mo fẹ́ ọjọ́ graduation ni mo ní bí mo ṣe fẹ́ kórí fún àwọn ọmọ mi Ọlọ́run. mo sọ bẹ́ẹ̀ tó bá yẹ pé bó ṣe dénú mi ni mo ṣe ń sàn bí mo ṣe fẹ́ fún ẹgbẹ́ gan bẹ́ẹ̀ Ọlọ́run ṣe àwọn ọmọ mi. Pẹ̀lú ògo Ọlọ́run àlùbáríkà ẹ̀ máa pọ̀ gan àlùbáríkà ẹ̀ máa pọ̀ gan àlùbáríkà ẹ̀ máa pọ̀ gan ẹnu àná ọ̀gá mi ní àdúrà mẹ́ta làwọn náà fẹ́ ṣe fún mi torí ìṣù kan ló ṣẹlẹ̀ níjọ́ tí à ń kúrò lọ́dọ̀ wọn so àwọn tó kù ti lọ ìwọ̀n wa lọ wọ́n wá fúnra wọn yọ̀ǹda wọn láwọn tó lọ ìwọ̀n rírì nǹkan kan ṣe ìwọ ló ṣe máa lọ líìdì wọn ìjọ́ kejì náà wá bá mi lé gbogbo òde táwọn ń lọ nígbà táwọn èèyàn kò máa kọrin òró yẹn kọ àwọn ọmọ pé ìlú ọwọ́ ọ̀gá dáadáa yìí máa tún á jẹ́ pé gbogbo àdúrà tí bàbá ìṣèlú ìgbàgbọ́. Àkọ́kọ́ ni mo sọ lẹ́yìn olùdíjọ́ tó bá lò kọ́ ni mọ́ ẹlẹ́ẹ̀kejì ó lóun jẹ́ òkè mi nìkan ó ní kò ní kú ọ nìkan olóhùn ṣe èyí ní kàmọ́ ẹ̀yin tó lọ́ọ́ ṣe fún mi. Kódà mo fi ọba tó dá mi búra àwọn kọ̀líìtì nílẹ̀ ní kí n fáwọn ọlọ́mọṣẹ́ ìbáwo ni wọ́n ṣe ń ṣe ọlọ́run ṣẹ́rádùn àná ó wá láwọn tẹ́ ẹjọ́ kúrò lọ́dọ̀ mi o gbogbo wọn náà ló máa ṣòro
ṣùgbọ́n kò sẹ́ni títí ẹ̀ máa tó tì. àwọn tó dẹ̀ ṣì wà tán ṣì ń kọrin yẹn nínú àwọn tàjọ kò lọ́dọ̀ ga. tí a gbé téèyàn bá ní kinní kan ṣọ̀gá mi nísìnyí ìjọ mi ní kì í ṣe ìjọ ọjà ìjọ ti máa wò pé kódà tó bá fẹ́ já síkú kó já síkú jọ náà. Zainab dúró tẹnìkan ní studio ọjọ́ kan mo gbálẹ̀ tipátipá lọ́wọ́ ẹ̀ tó ń rí mi fín ẹnìyẹn ti ríra ẹ̀. o mo ti ti ń sọ̀kan mo ti ti ń sọ̀kan. téèyàn bá fẹ́ rí bí Zainab ti wíkẹ́ẹ̀dì mọ́ nísìnyí kó sọ pé ó pé tare wà báwo. kí o tún máa gbọ́hùn. kò sí bóńtọ̀ ṣe tó yóò kálá fún mi. orí ìjọba èèyàn ṣe dákẹ́ tó ìtòtù ló ṣe èèyàn ṣe rí báyìí tí wọ́n máa ló ṣe wàhálà ló Zainab máa dúró bóun fẹ́ òun máa bẹ́ nìyẹn jà ibi tí wọ́n náà rìn ìjà òye wá filẹ̀ ọ̀nà tá à ń rìn yìí ọ̀nà tá a gbọ́dọ̀ máa keep record wa so gbogbo ọmọ tí ọ̀gá ẹ̀ ò bá ti jọ lójú èmi ò kí ń wékọ̀ mọ́ torí pé ọ̀gá mi dàbí wọ́n ti tóbi jù lójú wa wọ́n ti tóbi jù lójú wa àwọn ló jẹ́ kí n mọ̀ inspiration tó ọ̀dẹ̀ fi kọ́ wa yẹn òun ni mò ń jẹ́ dọ́là n tó build wa lé lórí ọgbọ́n lọ́gbọ́n lọ́ máa dààmú ara ẹ̀ inspiration kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ń tán fún wa ń tá a gbà ọmọ kan náà kódà kó jẹ́ ẹ̀kan ló gbé ní lẹ́yìn ọ̀gá náà tó bá ní kò ní yẹ ó rọrùn kó má yẹ bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ bọ̀gá ẹ̀ jẹ́ èdí báyìí ni òfin ṣe báyìí èdí báyìí wọ́n á ti jẹ́ kó land. ẹ fi lára balẹ̀ kí ewúro wo. mo ní kò ṣúwọ̀ pé wọ ilé ìṣòro rẹ̀ mo ní má kọ́ ti fóònù wọ́n á bẹ̀rẹ̀ sí mo sọ àgbákò ọ̀rọ̀ fún. bàbá àtàwọn náà máa retí o ń bọ̀ wá. ṣayá wà báyìí. ṣayá tí. ìsáàlà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó lọ́wọ́ jíṣẹ́. tí a bá fẹ́ wájà Zainab nísìn ó ní ẹnìkan mo ní kọjú sàǹtì lọ. nǹkan kan gbọ́dọ̀ dájọ́ gẹ́ẹ̀ lọ. àwọn ọmọ náà. èmi ò fẹ́ mọ mi ò fẹ́ mọ bí Ọlọ́run ṣe ṣàánú ọmọ dúdú aláàjì mi ọmọ handsome ọ̀rẹ́ mi dáadáa Ọlọ́run ṣe ṣàánú wọn tó yìí wọn lè mú orí kan tó ló rẹwà lójú Zainab kò sí nǹkan tẹ̀lé ṣe ọ̀gá ẹ̀ kò sẹ́ni tó lówó tó mi ní industry kò sẹ́ni tó mú orí kan tó mi lójú Zainab ní o èmi ní owó wọn kò sí tẹ́lifà ọ̀gá ẹ̀ ṣáà ní nọ́mbà 1 ọ̀gá ẹ̀ ṣáà ní nọ́mbà 1 ọ̀gá ẹ̀ ní nọ́mbà 1. bó ti fẹ́ tó lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ náà kó kí ọ̀gá ẹ̀ tó lọ́wọ́. so pẹ̀lú ògbó náà mo ti dọ́gbọ́n sọ kẹta náà. bẹ́ẹ̀ la. ẹ̀yìn ló máa gbọ́ bàbá. yóò fi tìmọ̀ gbọ́n mo ní sàkó méjì. ṣẹ́ni pé lè tí mo sọ ẹ́ pé mo sọ pé mo mú láti lè mo ní kéèyàn fẹ́ kú ọ̀gá mi ló sọ fún àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ sani bá dẹ̀ gbàgbé gbogbo ìlú yóò sì fẹ́ já. àdúgbò ó burú báyìí. kò dẹ̀ máa wo pé ọ̀gá yìí náà dé ìyá wèrè pẹ̀lú wa ó kí mo yá wèrè pẹ̀lú wọn sí wọ́n ṣe tó bá pè mí bá tún mú fún wọn bọ́gà tèmi ṣe mú fún mi ní wọn ní dúró. àwọn burú gan. ibi tó ga mi dá sí tó bá rìáza lásán tó bá ń bọ̀ ní rìáza tó wọṣọ tí ò gbára wọn. láì lọ ṣó. ọ̀gá mi fẹ́ràn fáàrí pọ̀ gan àwọn ní. abájọ tí kí ni ibi ṣẹlẹ̀. ẹ̀yin kankan ní mi mú lára wọn wọ́n máa ń mi kọ́kọ́rọ́ wọ́n máa ń rìn wọ́n máa ń mi kọ́kọ́rọ́ báyìí èyí ni mi mú. ẹ̀yin náà máa ń ṣe báyìí. so pé owó ọṣọ tí owó lọ́wọ́ ọṣọ kan ní á combination wèrè wúlò wọ̀ kó tó ní kó padà sílé yóò ti fún ìgbàjú. ìgbàjú ẹ̀ ní tíkẹ́ẹ̀tì tó fi wọ́pọ̀ lẹ́yìn. wúlò ní sam. bóòlù tí wọ́n. èmi ló múra wá ìwà bá ìyáàzà. láì ló kó. so wọ́n fi combination kọ́ wa wà á múra dáadáa ó máa jẹ́ kí wọ́n máa wẹ̀ so gbogbo táwọn wí ó jẹ́ kí ọ̀gá wa bàbàrà lójú wa gbogbo nǹkan ni wọ́n ti kọ́ wa tán mi ò rí ẹnìkan kan mọ́ ṣùgbọ́n mò ń pọ́n gbogbo ìrẹ̀lẹ̀ ọ̀gá mi ló wà wájú so Ọlọ́run wá fi san mí lẹ́san gbogbo àwọn ọmọ mi pátápátá wọ́n lè kú àwọn ti Zainab náà lójú pọ̀ jù. Alhamdulillah. so ọ̀rọ̀ ẹ̀ àdúrà mi ò tí ì súnmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n inú mi ń dùn
Ìkó tí ń rí bèbè bí mo ṣe ní fẹ́ kí nǹkan yẹn rí. Kí àwọn ọlọ́run kó pọ̀ gan. Káwọn èèyàn máa dìdí mọ́ ẹ. Ọ̀pẹ kí ló fẹ́? Kí ló fẹ́? Kí ló fẹ́? Kó kọ́lé kalẹ̀ gan ní èló ló máa kàn. Allah. Èló ni tiles. Àmọ̀ dúpẹ́. Jẹ́mi ó kún. Last week, alhamdulillah. Mo gba nígbà mo sì tún fi nǹkan lórí tọrọ mo ń bá àwọn èèyàn ní èsì gba àwọn nǹkan plọ́ńbì kan kó wá àwọn kìíní tá a rìn tí mo fẹ́ kó sí wá ń bùn àwọn èèyàn tó bá lóun kó ń ṣe yé lọ́wọ́ wá kó wọ ṣáńbèsì. Àmín. Ọlọ́run wá ṣe ju tó ṣe fún yóò ṣe. Ẹ sì já ṣámí dáadáa torí Ọlọ́run. Pẹ̀lú òkú Ọlọ́run. Pẹ̀lú òkú Ọlọ́run. Bó o ṣe tijú orúkọ mi ò tì ẹ́ lójú. Mo ń pè mí náà wù àtijú. Ṣùgbọ́n àìmọye ọmọ mi. Tí bá ní mo lọ́gàá àwọn èèyàn máa ń gbé tí bó ṣe rà èmi ò ní outshine master mi. Mo lọ́gàá o. Bí wàá sọ ní orí rédíò ní àbí nǹkan kan ọ̀gá mi wá kúrò tún máa ṣàdúrà bí ó dẹ̀ ń jẹ́ káwọn èèyàn tún máa gbọ́ pé nǹkan jẹ́ Isaac Salam. Torí iṣẹ́ àbára rẹ̀ ṣe wọ́n ti di alága tẹ̀sí. Wọ́n ti so ọ̀gá ẹ̀ bí bàbàrà wọn bó bá ṣe bàbàrà wọn sí ìwọ náà ò ṣe bàbàrà. So nǹkan tí sáà iná kò ń jẹ ni. Orúkọ yẹn kò fi ṣeré. Mo dá mi tí gbọ́ rẹ́kọ̀dù tó ṣe ń sìn. Mo dá mi lójú pé tí n bá máa gbọ́. So àwọn èèyàn lágbára débi pé kódà àwọn ṣòwò ẹ̀ kan wà tán máa ń sẹ́yìn sí. Bẹ́ẹ̀ wà ní ìtàn láìsí. Tó bá jẹ́ sí ló ta fàábù náà ń bẹ́ẹ̀. Èmi kò tún ní lọ òde. Ìsáná máa tún ní gbogbo òun jọ̀gá àwọn. Báyìí lọ̀gá àwọn. Báyìí lọ̀gá àwọn. Ó ti wí ìdarí ń bí ilé mi náà. Orí yẹn tó máa ń kọ náà ni màá fi ṣàdúrà fún un. Òun ló ní orúkọ àná ń bàjẹ́. Ṣé mo parọ́? Ni mo fi rí jẹ́lẹ̀ ọmọ tí ń jẹ́ lọ́la kó má bàjẹ́ lórí wọn. Allah. Orin tó máa ń wù mí gbọ́ tó bá ti ní kó kọrin fún mi. Alórúkọ àná ń bàjẹ́ bá ń kọ́. Wọ́n ti kọrin bàbá yìí níbẹ̀ ṣe máa ń ṣe níjọ́ tí àwọn ṣe ìyàwó odidi àpò rẹ̀ sì kan lájà sẹ́nà ń gbé fáwọn. Bẹ́yìn tí í ṣe. Ọ̀yá bá ń lò sí. Ọ̀yá. Orúkọ àná bàjẹ́ ni mo fi rí jẹ́lẹ̀ ni ọmọ tí ó jẹ́ lọ́la kó má bàjẹ́ lórí wọn. Orúkọ àná bàjẹ́ ni mo fi rí jẹ́lẹ̀ ni ọmọ tí ó jẹ́ lọ́la kó má bàjẹ́ lórí wọn. Kílàfẹ́jẹ́ ló mú mi wọ́n ṣe òun. Kílàfẹ́jẹ́ ló mú mi wọ́n ṣe òun. Lẹ́yìn lórí bíbí lórí bíbọ̀ ọ̀gá mi, mo ní ìfiṣẹ́ ṣe rẹ̀. Báyọ̀ nígbà gbogbo, ìwúrí ní fún mi pé mo yà ní sọ́ọ̀nìyànjú, ajá sí ìsìlẹ̀. Kò dé bẹ́jọ́ lókìkí, ìròyìn pẹ̀lú ọgbọ́n, ìrọ̀lọ́ sọ́wọ́ bàtẹ̀ mi, ìrọ̀lọ́ tí wọ́n ní ni mo fi ń bá lọ. Olórúkọ ọ̀gá mi jẹ́ ẹ̀pẹ́rẹ́ wà máa ń bò. Olórúkọ ọ̀gá mi jẹ́ ẹ̀pẹ́rẹ́ wà máa ń bò. Ọmọ tó jẹ́rùkọ mi, ẹ̀kọ́ lè ráwọ́ kò lò. Mo fi rí jẹ́lẹ̀ mi, wọ́n kájú orúkọ mi ní bímbọ̀ ní àwọn. Mo kájú orúkọ mi ní bímbọ̀ ní àwọn. Ìwà rírí ìdọ̀tí. Mo ń ṣẹ́gun ní tèmi, iṣẹ́ tí mo gbé dání. Ariwo pa púpọ̀ fún àwọn tí mo mú wáyé. Ariwo pa púpọ̀ fún àwọn èmi ní rírí. Ariwo pa púpọ̀ fún kí n tó bẹ̀rẹ̀ wọ̀ tó tó. Kí n tó wí pé ìmọ̀ kan. Aláṣọ funfun ni mí, bí kì í dé sọ̀rọ̀ lẹ́tọ̀ọ́. Aláṣọ àwẹ̀ ni mí, mo ti ń tẹ̀lé bí ọ̀gá. Ọ̀rọ̀ tó mú jẹ́gbẹ́, ọlọ́run olórin. Ọ̀rọ̀ tó mú jẹ́gbẹ́, ọlọ́run olórin. Orúkọ tó máa ṣẹ́kù, látẹ̀yìn láti ṣọ 99%. Lọ́kọ́ mi bá ní wọ̀ndà, lọ́kọ́ mi bá ní wọ̀ndà, lọ́kọ́ mi bá ní wọ̀ndà. Mo ti fi ọkùn sílẹ̀, ọlọ́run ló mẹ́rin rẹ̀. Orúkọ àná bàjẹ́, ìwọ ni ìjẹ́lẹ̀ mi. Ọmọ tí ó jẹ́ lọ́la, wọ́n má bàjẹ́ lórí wọn. Ìjọba làbákàrà mi ti rí Sàdí àgbà ọ̀pẹ̀lọ̀ tàbá ní àgbà. Ìjọba làbákàrà mi ti rí Sàdí àgbà. Alẹ́bàá ní ọ̀gá